Àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn KAYEGBO òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ NDLEA ti mú ìyá àgbà kan ẹni ọdún 85 fún ẹ̀sùn gbígbé oògùn olóró. Àwọn agbófinró mú afurasí ajínigbé méjì ní ìpínlẹ̀ Edo. Afurasí kan ṣe àpàtẹnujẹ́wọ́ pé àwọn ọ̀rẹ́ òun ló fa òun sí ẹgbẹ́ adigunjalè. Òǹkọrin kan ní ìlú Àbújá àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti jí gbé nígbà tí wọ́n padà bọ̀ láti òde eré. Ọ̀pọ̀ ènìyàn farapa ní ibi ìjàmbá tó wáyé ní ibùdó epo ní orílẹ̀-èdè Guinea. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà sórí ìròyìn KAYEGBO. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. NDLEA ti mú ìyá àgbà kan Sekinat Ṣórẹ̀mẹ́kún ẹni ọdún 85 fún ẹ̀sùn gbígbé oògùn olóró ní ìpínlẹ̀ Èkó. Obìnrin náà ní ọwọ́ bà ní agbègbè Òṣòdì ní ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2023. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ló fi léde ní ọjọ́ Àìkú ọjọ́ 17 ọdún tí a wà yìí. Babáfẹ́mi ní àsìkò tí wọ́n mú ìyá àgbà náà ọ̀pọ̀lọpọ̀ kílò kùkúyè àti lítà àwọn oògùn olóró codeine ni wọ́n bá lọ́wọ́ ìyá ọ̀hún. Ìyá àgbà náà ṣe àpàtẹnujẹ́wọ́ pé ọmọ òun Ṣẹ́gun òun ni ó gbé àwọn oògùn olóró ọ̀hún fún òun. Àwọn agbófinró mú afurasí ajínigbé méjì ní ìpínlẹ̀ Edo. Ọwọ́ àwọn agbófinró tẹ àwọn afurasí ọ̀daràn méjì Daniel Okon àti Adamu Shaib lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù kan náírà owó lọ́wọ́ ẹni tí wọ́n jí gbé Destiny Okuje ní ìpínlẹ̀ Edo. Ìròyìn fi tó wa létí pé wọ́n jí ẹni náà gbé ní agbègbè Ègbó-Òríkì lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n sì dá a sílẹ̀ lẹ́yìn tí ó san owó. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá CP Muhammed Dankwara sọ pé ẹni tí wọ́n jí gbé yìí pẹ̀lú àwọn mẹ́ta mìíràn ni wọ́n dojúkọ ṣùgbọ́n nígbà tí wọ́n lé wọn ni wọ́n dóòlà àwọn mẹ́ta tí wọ́n sì gbé ẹnìkan lọ. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ṣì ń tẹ̀síwájú lórí ìwádìí wọn. Afurasí kan ṣe àpàtẹnujẹ́wọ́ pé àwọn ọ̀rẹ́ òun ló fa òun sí ẹgbẹ́ adigunjalè. Afurasí kan tí wọ́n fi ẹ̀sùn jíjí ọkọ̀ gbé kàn Oyekachi Egeribe ẹni ọdún 28 ni ó ti ṣe àpàtẹnujẹ́wọ́ pé nítorí òun kó àwọn ọ̀rẹ́ tí kò dáa ni òun ṣe wà nínú ẹgbẹ́ adigunjalè. Oyekachi tó wá láti ìpínlẹ̀ Anambra ní iléeṣẹ́ ọlọ́pàá mú pé ó jí ọkọ̀ Toyota Corolla kan
tí nọ́mbà rẹ̀ jẹ́ JJJ 896 FP ní ìpínlẹ̀ Edo. Oyekachi ní ìgbà àkọ́kọ́ òun nìyí tí òun yóò jalè. Ó ní inú òun kò dùn nígbà tí wọ́n mú òun. CP Dankwara ní afurasí ọ̀hún pẹ̀lú àwọn méjì mìíràn ni wọ́n pawọ́pọ̀ gbé ọkọ̀ náà ní nọ́mbà 19 ní agbègbè Ọ̀báyàtọ̀. Ẹni tó ní ọkọ̀ ló sì fi tó àwọn ọlọ́pàá létí wípé wọ́n gba ọkọ̀ òun nígbà tí òun fẹ́ wọ inú ọgbà ilé òun. Òǹkọrin kan ní ìlú Àbújá àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti jí gbé nígbà tí wọ́n padà bọ̀ láti òde eré. Òǹkọrin jùjú ilẹ̀ Nàìjíríà kan Ọmọọba Dijombo Beat àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti jí gbé nígbà tí wọ́n ń bọ̀ láti òde eré ní ọjọ́ Àìkú. Wọ́n ní àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ jí wọn gbé lẹ́yìn tí ó lọ ṣeré ní ìlú Àbújá ní òpin ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí Boyebest ṣe sọ, àwọn ajínigbé ọ̀hún ló ń béèrè mílíọ̀nù 10 náírà láti lè fi wọ́n sílẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ní àwọn ènìyàn ti ń sọ lórí ìtàkùn àgbáyé pé Ọlọ́run yóò tú wọn sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ọ̀pọ̀ ènìyàn farapa ní ibi ìjàmbá tó wáyé ní ibùdó epo ní orílẹ̀-èdè Guinea. Ìjọba orílẹ̀-èdè Guinea ló ti ti àwọn ilé ìwé tí ó sì rọ àwọn òṣìṣẹ́ láti dúró sílé wọn ní ọjọ́ Ajé lẹ́yìn tí iná ṣọṣẹ́ ní ibùdó epo tí ó wà ní orílẹ̀-èdè náà tí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe. Ìbúgbàmù iná ọ̀hún ni ó dá ojú ọjọ́ rú tí èéfín sì gba gbogbo agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ kan. Àwọn ènìyàn sì ń sá àsálà fún ẹ̀mí wọn nípa fífi agbègbè náà sílẹ̀. Wọ́n ní iná náà ló ṣẹ́yọ ní òru ọ̀gànjọ́ ní ẹ̀gbẹ́ ibùdó epo náà gẹ́gẹ́ bí àwọn ènìyàn agbègbè náà ṣe ṣàlàyé. Agbègbè ibùdó epo náà ni àwọn ọlọ́pàá ti gbà kan pẹ̀lú àwọn àjọ panápaná báyìí láti lè dóòlà ẹ̀mí àwọn ènìyàn agbègbè náà. Wọ́n ti gbé àwọn tí wọ́n farapa lọ sí ilé ìwòsàn ní báyìí. Ìjọba sì ní kí gbogbo ilé epo kí ó ṣì wà ní títìpaná títí di ìgbà tí wọ́n fi máa wá ojútùú sí ọ̀rọ̀ náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyégbọ́ fún ti tòní. Orúkọ mi òun náà ni Olúwa Funmilayo Adesewo. Káfíńrẹ́ pàdé o.